ẹjọ́ kí ni olóyè Sunday Igboho ṣe fún àfáà yìí tó fi rí sí olóyè Sunday Igboho bí eléyìí ọ̀rọ̀ ipọ̀ jù ọ̀rọ̀ ipọ̀ jù ẹ wo fídíò yìí. ní ìgbà tí wọ́n gbéjà wa ká wọn mọ́lé wọ́n túlẹ̀ àwọn òtúlẹ̀ wọ́n wá ní màjàmásá ẹ gbọ́rọ̀ la ilaha illallah lọ màjàmásá ọwọ́ afárá lélẹ̀ wọ́n wá mú àdògán wọ́n pa ọ́ wọ́n tún mórógùn wọ́n pa ọ́ ó kú kókó ọkà wá túlẹ̀ la ilaha illallah wọ́n nígbà wọ́n ṣúùtì àdògán ní 48 bullets kọ̀ọ̀rán wọ́n wá fi ọmọdé fọ́ orí ẹ̀ wọ́n fi ọmọdé fọ́ orí ẹ̀ lọ́ba kú tó ọwọ́ kú orógùn àfa àti ń sàdúrà nù wọ́n sàdúrà ara tá a máa sọ náà tó bá yá pé ẹ ti lejò àlejò àfẹ́kẹ̀kẹ́ bọ́bọ́ nọ́ọ̀sì àfa kan wá ń sàdúrà fúnra àwọn eléyìí wọ́n tún mọ̀ náà wọ́n kó bá fún un ńlá fi pé èyí tó ń pa wọn ló kọ rẹ̀ àdògán náà ni èyí tó ajá fún àwọn orógùn okú ọkà ńkọ́ torí kí lẹ́gbẹ̀ẹ́ lórí àdògán okú ọkà kí ló orógùn máa ń ṣe yóò roka so wọ́n pa àdògán wọ́n pa orógùn kókó ọkà túlẹ̀ la ilaha illallah ẹni kí látọjọ́ tó ti pẹ́ àwọn ọmọ akógun òfò wọn ò mọ abẹ́ àwọn náà ti ń dá a mọ̀ nísìn ẹni tó lóògùn ò ń sá àwọn kan ní ọ̀fẹ́ ló lò rárá ẹ̀ ń kulé lọ́gbà o because oògùn yẹn kò rántí gbé lọ sá. Sunday Igboho tí àfáà yìí yẹpẹrẹ yìí olóyè Sunday Igboho tí àfáà yìí yẹpẹrẹ yìí ìjà tó ń jà ẹjọ́ séjà rẹ̀ ní séjà mọ̀lẹ́bí ẹ̀ ni bàbá yìí ti ní owó olóyè Sunday Igboho ní owó Ọlọ́run dẹ̀kẹ́ kò sí ìyàwó ẹ̀ kankan lórílẹ̀‐èdè Nàìjíríà kò sí ọmọ ẹ̀ kankan lórílẹ̀‐èdè Nàìjíríà ó dẹ̀ wò ní pé kò yẹ kí ìyà máa jẹ wá kò yá mùsùlùmí sọ́tọ̀ kò yá kìrìsìtẹ́nì sọ́tọ̀ kò yẹ lẹ́sìn ìbílẹ̀ sọ́tọ̀ ó wò wípé kò yẹ kí wọ́n máa gbẹ̀mí àwọn ọmọ Yorùbá lójú òun ó gbéra ó kọ̀yà fún wa àwọn kan gbàbọ̀dé fún ọwọ́ àkàmọ́lé lóru Ọlọ́run dẹ̀ yọ nígbà tó dẹ̀ escape ló sọ ó ní Ọlọ́run ló yọ kò sọ pé agbára òun kò sọ pé oògùn ó ní Ọlọ́run tó ní ẹ̀mí òun ló yọ ẹ wá gbogbo ọ̀rọ̀ tí àfàyè wa ń sọ ọ̀rọ̀ kù bá kúgbe tí àfàyè ń sọ máa ṣe o sẹ́rí àwọn amúnibúrẹ́ ẹni làwọn míì amúnibúrẹ́ ẹni mo mọ̀ pé àwọn bàbá dáadáa àwọn bàbá àgbàríkà kan wà nídìí ẹ̀sìn mọ̀sùn pé irú ọ̀rọ̀ táfà yìí sọ̀gan kò ní dùn mọ́ wọn nú tó ní dùn mọ́ wọn nítorí mo mọ àwọn bàbá dáadáa nídìí ẹ̀sìn mọ̀sùn pé àwọn kan máa ń gbàdúrà fún olóyè Sunday Igboho lójoojúmọ́ torí nǹkan tó ń ṣe onú wọn dùn sí wípé ara wọn ọmọ ọkọ Yorùbá ni tó fẹ́ kí ìyà jẹ ẹnikẹ́ni kò dẹ̀ fi ọ̀rọ̀ ẹ̀sìn ṣe náà pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yìí ọ̀ tàbí nílẹ̀ Yorùbá báwọn Fúlàní ṣe ń gbé àwọn èèyàn ṣé wọ́n ya mùsùlùmí sọ́tọ̀ ṣé wọ́n ya kìrìsìtẹ́nì sọ́tọ̀ ṣé wọ́n ya ẹlẹ́sìn ìbílẹ̀ sọ́tọ̀ ẹ dá mi lóhùn wọn ìyá anybody sọ́tọ̀ so tó bá wá rí ẹnìkan tó dìde tó wò pé òun fẹ́ kọ̀ ìyá yẹn náà sọ pé ṣebí kìrìsìtẹ́nì lọ àwọn kìrìsìtẹ́nì kan ló fẹ́ gbèjà ọ̀ tó sọ pé torí pé òun jẹ́ ọmọ Ọ̀yọ́ state kan ló fẹ́ gbèjà tó sì bẹ́ẹ̀ èmi ò rò pé irú ọ̀rọ̀ yìí ó yẹ kó jáde lẹ́nu àfáà yìí àbí kílẹ̀ yín rí sí ẹ fi orin hàn lábẹ́ comment section. This is Adomade. Bye for now.